Well, gbogbo nǹkan bá ṣe kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè torí pé only with God all things are possible. Èèyàn dúpẹ́ pé òun wà láàyè òun wà láyé òun wà láàyè kì í ṣe ìrìn àjò tó smooth, ìrìn àjò tó ní oríṣiríṣi galloping eruku oríṣiríṣi ni, but we thank God that pé Ọlọ́run dá mi sí títí di àsìkò yìí torí pé téèyàn bá wo ọ̀pọ̀lọpọ̀ òjò ti rọ̀ sílẹ̀ ti fà mọ́ ọ̀pọ̀lọpọ̀ lájọ ṣe kékeré látọmọ ọdún kan just 1 day old tí wọ́n sì mọ́lé ní ọ̀pọ̀lọpọ̀ lájọ ṣe kékeré tí yẹ pé àyè tọ́lọ́run fi wá sí wọn sí ń bẹ̀ kì í ṣe pa gbọ́n kì í bá mọ̀ ṣe bí kò ṣe pa aláàánú Ọlọ́run bàbá rẹ̀. So ìrìn àjò tó tough ni, very tough. Like I used to tell all my children pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ lè mọ ìtàn ìgbésí ayé mi ní kékeré àbí tí máa ń pa pé tí bá wá sọ àwọn ìrírí mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrírí mi tí máa ń ṣàlàyé fún àwọn ọmọ mi ó máa ń find it difficult láti believe pé that is it true because àwọn olùrú inú ìgbésí ayé yẹn wọn lò ó. So wọ́n find it so difficult to believe. Orí pé nígbà tí màá dé Kóyè, ọ̀dọ̀ èèyàn ni mo dé sí tó jẹ́gbọ́n mi. 30 days ni mo lò ń bẹ̀. Ó ti kẹ́rù jáde, ó fi mí sílẹ̀ sínú yàrá yẹn. Tó dẹ̀ pack everything ó nínú ilé. Mo wá sùn nínú ilé yẹn fún another 30 days kí àti kàlẹ́ mi jáde. Are you getting me right now? I'm telling you. Wọ́n bá ilé yẹn wọ́n pè ní Shadari Street ní Mushin. Gbàdégbàdégbà máa lé mi jáde, ẹ̀gbọ́n mi yẹn ó kó lọ sí àdúgbò yẹn mi lè tẹ̀lé òun lọ bẹ̀. Ibẹ̀ sí sọ káàkiri. Nítorí pé mo wá bá ìyá kan pàdé, very very prominent woman in Lagos. Màmá yẹn ó ń gbé ní Ìkẹjà, ó ní arthritis and ó ní rheumatoid arthritis. So máa lọ tọ́jú màmá yẹn ló wá mo wá rí ilé kan sí ṣùgbọ́n màmá yẹn ló bá mi ṣe ọ̀nà mo ẹ ti ṣe dókítà kẹjọ wá sẹ́kọ̀ọ́. Mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣègùn, mo ti ṣògùn láti máa fún yàn lò, mo ti bẹ̀rẹ̀ since 1981 precisely right. But kó tó ní báwọn èèyàn bí wọ́n bẹ̀ sí mọ̀ mí pé báyìí lẹ́sìn 1982 because I left secondary school, I finished my secondary school education in 1980. You understand now? Thereafter, mo ṣe lọ fún 1 year, mo ṣe advanced 1 year course. To wá lọ fún another 2 years course in my degree. I studied fishery science. Are you getting me right? Nílẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá gangan ní Kano àti Maiduguri mo ti kọ́ bẹ̀rẹ̀ sí practice láti máa fáwọn èèyàn lóògùn. But ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ òògùn ṣíṣe láyé mi máa fún yàn Àkúrẹ́ ni. And that was 1981. 1982 ni mo dé Kano and Maiduguri. It's a very ìrìn àjò yẹn wà all complex. Owó tí n bá ti rí ibi iṣẹ́ ìṣègùn òun ni mo fi tọ́ra mi jáde for 2 years. You understand now? 1986 ni mo dé kù. 1987 ni mo dẹni tó gbalé. Ìgbà tí mo gbalé 1987 yẹn ẹ̀gbọ́n mi tó lé mi jáde nílé ó padà wá gbé lọ́dọ̀ mi for 1 year and 6 months. Yes. It's a very long story. Tẹ́lẹ̀ palẹ̀ ìyá kan ní Ìkẹjà. Màmá yẹn nígbà tí màmá yẹn ló sọ pé òun fẹ́ kí n gbé níbi kankan ju Ṣómólú lọ pé Mushin, màmá yẹn mọ̀ pé Mushin ni mò ń gbé. Màmá yẹn ní Mushin, ó ní Mushin náà ń pè ní Mushin. Mushin náà ń pè ní Mushin. Ó ní àwọn kọ́sọ́mà gidi òní wá sí Mushin because it's a very tough area. Màmá yẹn bàbá mi gẹ́tì dé sí Ṣómólú. Gbogbo alẹ́ yẹn ní 1987. Àṣé èmi ni number 24 person tó sanwó wọlé fún yàrá kan tí mi lẹ́wà. Ike ti dáyé ọjọ́ pẹ́. Èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan. So landlord yẹn lè ti gbó lọ́mi tí n bá débẹ̀
àtọ̀dá lórúkọ ẹ̀ má débẹ̀ ìyá ni wá lẹ́yìn ẹ̀ wá lọ́la wá lẹ́bi gbèsè dìbò mi màmá yẹn wá bẹ̀rẹ̀ sí disturb mi pé rìsíìtì tí mo fi sanwó lé mo náà fún mi ní rìsíìtì èkó ẹ̀ rè wọ́n ti lẹ́ jìbìtì ó ní màmá kí ni máa ṣe èlò mo gbalé ẹ̀ náà I think per month was 40 naira 40 naira per month mo sanwó ọdún méjì màmá yẹn náà ló kó yẹn kalẹ̀ màmá yẹn ló ní màá lọ dàbí ọgbọ́n ni o ó ní kí n lọ sínú ilé yẹn kí n lọ bá àwọn tó ń gbénu ilé yẹn pé láńlọ́ọ̀dù wọn ti lù mí jìbìtì pé kí n sọ fún ọpọlọ́gùn ni mí o pé mò ń bọ̀ wá daṣọ kan sínú ilé yẹn èmi náà bá gbéra tòótọ́ bá mọ̀gùn dání mo dọ̀bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ lẹ lásìkò tí mo ń bọ̀ gbogbo tí mo wà lé lọ́wọ́ alẹ́ báwo ẹ ká lé lé nígbà yìí o ẹ pẹ̀lẹ́ ṣé mo rò pé ẹ máa ń rí mi ní ilé tí mo wà wọn làwọn máa ń rí mi ẹni báyìí báyìí ni mí o Èkìtì ni mo ti wá o láńlọ́ọ̀dù yín gbowó lọ́wọ́ mi ó gbowó lé lọ́wọ́ mi kò fún mi nílé n tí mo kọ̀ wá sọ ni pé owó yẹn kì í ṣèmi ni mo ní àwọn àgbà awolẹ́kìtì náà dáwó yẹn jọ náà kò lé mi lọ́wọ́ o wọ́n dẹ̀ ti fún mi lóògùn ṣọ̀pọ̀nà pé kí n wá dà sínú ilé n bá mú oògùn yẹn n bá mú àdó yẹn jáde òun lélẹ̀ ẹ má dà sínú ilé yìí o ẹ má dà sínú ilé ṣòwò yín ni ẹ máa bọ̀ láàárọ̀ lẹ́ẹ̀ bò wọlé yín lẹ̀ n bá lọ n bá wá ní dọ́kìjì wọn bá wọn jẹ́ kó jáde aago 4 ló máa ń jáde àwọn tó gbowó lé lọ́wọ́ wọn ti pọ̀ at the end of the day wọn á dé bẹjọ kejì bàbá kí ló dé ó lè bẹ túlé ká bọ́ mi lórí ní ìtúlé ká mẹ́ lórí owó tó gbà ní kó fún mi ló wá fà mí wọlé wá sọ fún mi pé ẹni tó wà ní yàrá yẹn ọmọ Èkìtì náà ni pé àfáà ní ìní dárúkọ ẹni yẹn lórí ètò yìí wípé ẹni yẹn òun àti ẹ wà ní court fóun ní òjẹ yàrá wà ní ìwà àtìyànjọ ní court case ó dẹ̀ lọ ń gbowó bẹ̀